sá bàbá ẹ kú ètò sá. ẹ kí gbogbo ọmọ àgbáyé, ẹ kí gbogbo ọmọ Yorùbá àgbáyé. ó kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé o. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín. Ọlọ́run ní jẹ́ ká sìnrìn o, àní bọ́wọ́ o. Àmín. Àwa tá a wà lókè òkun, Ọlọ́run jẹ́ ká kéré oko délé. Àmín. Àwa tá a dẹ̀ wà nílẹ̀ Yorùbá náà, Ọlọ́run ní já sìnrìn. Àmọ̀ mọ̀ sí o, àmọ̀ lọ́ọ̀rì, àmọ̀ bọ̀ọ̀rì o. Àní parẹ́ tọmọtọmọ àgbáyé kan tó lọ́jọ́ yìí. Ẹ bá mi sọ̀rọ̀ kan. Ẹni báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ ni nígbàniláwo ni ní gbogbo ògbóònà tí wọ́n ń pariwo Sunday mọ́fìwálẹ̀ wá gbìjà wà. Ẹni bóòlẹ̀ lórí lára yín. Ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ fún mi tó dẹ̀ dùn mí lọ́kàn gidigidi gan. Ṣùgbọ́n lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ lọ sẹ̀rẹ̀ lọ́wọ́. Bọ̀ mo fẹ́ kí gbogbo yẹn understand pé ìjọba Nàìjíríà wọ́n tẹ̀lé tó gbé sórí mi wọ́n ti gbé kúrò mbẹ̀. Tí àwọn bàbá wa bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fàyè gbà mí kí n lọ mi ò béèrè owó lọ́wọ́ ẹnìkankan wàláì mo búra lóko ọlọ́tọ́ lẹ́mìí mi lọ́dọ̀ máa lọ síbẹ̀ máa dẹ̀ lọ sí gbìyànjú mi tí mo dẹ̀ mọ̀ pé tí n bá lọ bẹ̀ àlàáfíà ìjọba ń kọ́. Ẹ ní ìdí owó lọ́wọ́ ẹnìkankan. Kọ́ gbé wanted yẹn kúrò lórí mi kọ́ wá wò mí wò pé wọ́n dán mi wò á rí i pé rere lolúwa àìmọye àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ tí wọ́n pé tó bá tí mo dìde làwọn náà rẹ́dí àti dìde tẹ̀lé mi tá a dẹ̀ jọ lọ tá a dẹ̀ lọ rí tábọ̀ rí tálàfíà rẹ̀ wà ń Kwara. Àwọn eléyìí máa ṣe. Ẹ̀gbọ́n mi bàbá mo fi ń dá yín lójú pé ẹ̀yin bàbá ní ajá àsín lọ́mọ ehoro òsín lé ọmọ Yorùbá ni wá. Ilẹ̀ Yorùbá dẹ̀ níbi tí wọ́n ń tẹ̀sùn àṣùà yẹn. Àbà àwọn tí wọ́n lọ tó àwọn Fúlàní tó wà ń Kwara àwọn ò mísì gidi. Tọ́ba dẹ̀ mísì gidi gan láwọn láyà. Ṣebí ìbọn náà gbé lọ́wọ́. Wọ́n fi ń dẹ́rù bá sójà tó ń dẹ́rù bá ọlọ́pàá tó ń dẹ́rù bá DSS mi. Fúlàní ti pólísì méjì báyìí àwọn kan jẹ́ àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń ṣòwò tí wọ́n ń ṣe dáadáa. Àwọn yóò kọ́ là ń sọ pa wọn. Àwọn Fúlàní tí ẹwọ́yẹ mi tó ti padà nínú Kwara Yorùbá làwọn tó ń pa ń Kwara yẹn. Èmi ò mọ̀ kẹ́tà àwọn Yorùbá kò sí nǹkan tó fẹ́ mú gbogbo ọmọ Yorùbá kọ́ yẹ ká dìde lọ bẹ̀ tá à ń pera wa lákọni tá à ń pè àlèṣègbàlèṣàwó báyìí kí gbogbo irú àsìkò yẹn ká fèsì Kwara yẹn ni tí wọ́n tẹ̀lé ọba sí lórí tèmi tí mo lè rìn tí mo lè yẹn bí mo ṣe yẹn tẹ́lẹ̀ mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bùrọ̀ àti dé Kwara yẹn. Ẹlẹ́ni dúró kẹ́ni kankan ó pè yín tẹ́ fi lọ. Èmi ò dóde tẹ́mi ọba sí wọ́n tẹ̀lé lórí tèmi. Ẹni bẹ́ẹ̀ ṣe ń gbóhùn àwọn ọmọ ìyá yín hùn ẹ sì gbéra ẹ lọ ọbẹ̀ pé kò sí ní tọ́kàn. Bẹ́ẹ̀ ni bí mo ṣe ń gbóhùn wọn tó ń sunkún ẹkún kíkorò ń lu yẹn ń ti débẹ̀ bí ní sórí ìjọba kankan ń débẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. Pẹ̀lú yìí tí mo sọ yìí gan àwọn ọmọ tó já ọmọ lẹ́yìn mi ti wà ń bẹ̀. Báyìí àwọn ọmọ lẹ́yìn mi tí mo mọ̀ wọ́n free wọ́n ti débẹ̀ báyìí lẹ́yìn wà táwọn aráàlú yẹn gan mọ̀ pé àwọn ọmọ tó jẹ́ ọmọ lẹ́yìn mi ti wà nílùú yẹn. Ọ̀tán ṣúgà já. Bọ̀dá àwọn bá wà fọwọ́sowọ́pọ̀ wọ́n bá president sọ̀rọ̀ wọ́n yọ wanted lórí mi èmi tí mo jábúrò wọn gan kàn wọn là ń bẹ̀. Gbogbo ayé ọ̀dẹ̀ ni pé mo ti débẹ̀ èmi ọ̀dẹ̀ nídìí àti gbàṣẹ lọ́wọ́ ẹnìkankan káwọn sáyọ wanted kúrò lórí mi kọ́wọ́ bóyá ń lọ bí ní lọ. Wanted gbígbélé lórí wọn ẹ̀ ń gún bàálù ẹ̀ ń wálé ẹ̀ ń jáde. Kìí ṣe ọ̀dọ̀ yìí mò ń gbà wálé. Oore ọ̀fẹ́ lọ́hùn àtòrí ọ̀fẹ́ ìjọba Bẹ̀nẹ̀ àti ti Jámánì ni mo fi ń lọ tí mò ń bọ̀. Kìí ṣe ìlú yìí mò ń gbà wálé o tí n bá gbè kó tí n bá ti ń bọ́lẹ̀ ló wanted wà ń bẹ̀. Ṣùgbọ́n lọ pé mo ti ṣe kéèsì níbẹ̀ náà wọ́n ṣe kéèsì mi ń bẹ̀ wọ́n lo ẹ̀wọ̀n wọn ń bẹ̀ wọ́n dẹ̀ gbé mi lọ sí court wọ́n dẹ̀ rí pé mi ò jẹ̀bi mi ń ṣe nǹkan kan mi ò pààyàn ìjọba Bẹ̀nẹ̀ free mi pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn ọmọ Yorùbá gidi àwọn àgbààgbà Yorùbá kan tí wọ́n dúró tì mí tọ́lọ́run lò pé ọmọ wa ní Buhari ò lè mọ dánwó wa láàmú ọ̀dọ̀ ìjọba tó wà ń bẹ̀ ìjọba bàbá Tinubu náà sọ wípé ẹ̀kẹ́ ń dà wọn láàmú lórí ọ̀rọ̀ Sunday ni ó ti ṣe kéèsì níbẹ̀ náà ṣé kó ṣe kéèsì méjì ni nígbà tẹ́ ní kò wọ́n tuntun mú nísì kí lóun fẹ́ mú fún ó ti ṣe kéèsì níbẹ̀ náà wọ́n dẹ̀ fílì ẹ̀ ń bẹ̀ wọ́n ní ọ̀sẹ̀ èmi sì kọ́ ní Buhari tí mò ń wá kiri ṣé ká tún wá sọ pé kí wọ́n tó tún mú Nàìjíríà kó tún kéèsì míì ṣe ni but sẹ́mọ̀ bàbá yẹn nìkan kò yé mi sá ọyọ Ọlọ́run so àwọn bàbá wa mo dẹ̀ ti lọ bá bàbá mi Olúbàdàn ẹ̀yin náà sáwọn pé bàbá mi ló yé mi àtẹ̀yìn àtọ́lọ́ ó sì yé bàbá mi bàbá mi ní kí n fún un lásìkò díẹ̀ fún wọn yẹn ojú ẹ̀ tó mi fi ń dá gbogbo àwọn tí ń pè mí àtàwọn Kwara tí wọ́n rò pé bóyá mi ìfẹ́ bá wọn dá sí lójú pé
tíjọba bá fi ọwọ́ ń tẹ̀dí lórí mi lénìí èmi ò dúró ìjọba yìí ndẹ́dẹ́ àti gbàṣẹ lọ́wọ́ ẹnì kankan máa tàn wọn lára ń Kwara yẹn. bẹ́ẹ̀ mo sọ. wanted gbígbélé lórí yìí akùdé wo ni ó lè máa fà pé wọ́n gbé wanted lé mi lórí o kí ni ìdààmú tó wà lórí wanted bí wọ́n kàn fẹnu kéde ẹ̀ náà ni. wọ́n fẹnu kéde ẹ̀ wọ́n fi mí sórí system bí ilé gba pálí Nàìjíríà mo ṣe wà yìí. gbogbo àkáǹtì mi wà ní títí pa mi lè wọ báǹkì kankan mi lè ṣe kankan. Malami ìjọba Buhari blọọkù gbogbo nǹkan mi pátápátá àtàkáǹtì mi ní o èlè ṣe passport mi lè ṣe kankan ẹbí oníròyìn nìyẹn bí àwọn immigration ẹ fún wọn lórúkọ mi Adéyẹmọ Sunday Adéyẹmọ fún wọn sọ pé kò lè ṣe kankan pé wọ́n tẹ̀lé wà lórí orúkọ ẹ̀. èyí ó lè díẹ̀ lóòótọ́ o bó wàá ní Sunday Igboho ṣe ń àti lọ àti bọ̀ bí bó ní gbogbo ẹ̀ ṣe wá ń kọ́ mútò pẹ̀lú gbogbo àkáǹtì ńláńlá tí wọ́n gbẹ́sẹ̀ lé bó lẹ ti ń rówó ṣèjọba bó lẹ ti ń rówó. mi ò níjọba kankan tí mo ti ju pé orí ọ̀fẹ́ Ọlọ́run àtàwọn àtìlẹ́yìn àwọn ẹ̀kọ́ fún mi. kẹgbẹ́ jọ mọ̀ ń sọ ohun táwọn ẹgbẹ́ yín. ìfẹ́ ni àwọn tó ń tẹ̀lé mi kiri tẹ̀wọ̀ yẹn gbogbo èrò tẹ̀wọ̀ yẹn ìfẹ́ ni ìkéjì kí mo ló kẹ̀kẹ́ owó ni mo ní tí mo fẹ́ fáwọn yẹn ẹ̀wọ̀ èrò yẹn ìfẹ́ lásán pa nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ èló ni mo ní tí mo fẹ́ fún wọn. ìfẹ́ ni wọ́n fi ń tẹ̀lé mi káàkiri mi lówó tí mo lè fún wọn. ọ̀dà kápẹ́dọ̀ ládì ìsìn ọba ní ọ̀dà ayọ̀ wanted kú nù ọkọ̀ rẹ̀ gbogbo ń tọ́ ọlọ́ọ̀fẹ́ ṣe. kò lè tó wákàtí kan tí ń fi dé Kwara. ọ̀dà bẹ́ẹ̀ bá dé Kwara ọ̀hún bí ọdún mélòó ni kíjọba fún yín tí gbogbo ẹ̀ ó fi kọ́ mọ́tò. bàbá bá dé Kwara láì tiẹ̀ tí ìdébẹ̀ tí bá ṣe fídíò pé wọ́n ti yọ ọmọdé lọ Kwara báyìí nígbà tó bá fi tó wákàtí bíi 5 ẹ̀ rí Fúlàní jókòó nùgbò ẹ̀. ẹ̀ ní ọmọ ìdánwò sọ pé Fúlàní fèlú lẹ̀ kì í ṣe gbé raga àbà ọdẹ tó lóògùn tó nígbà tó ń dógun ẹ̀yin bàbá ní ó lóun pa kúkúrò ń pa gígùn ó sì dénú ilé ọmọ máa di 6 ọ̀tẹ̀ pa parapara lójú tó togun ó tó ti lé asáàrí ti Bàràpá gbogbo ará Bàràpá ní sàdúrà lẹ́nu. nǹkan ju nǹkan lọ. Sẹ́ríkì Sálíù tí mo dẹ̀ lé ń Bàràpá òun náà lọ́lọ́ jẹ balógun wọn ní Kwara yẹn. ìgbà tí mo lé ń bà yẹn Kwara lọ́lọ́ jókòó sí tí gbogbo àwọn mínísítà lọ ń kí àwọn èèyàn ńláńlá Nàìjíríà lọ ń kí ní Kwara yẹn tọ́lọ́ jókòó. ọ̀yẹ́ kan fàyè gbà ń bẹ̀ rárá ọ̀yẹ́ kan sọ pé kọ́mọ̀ dùn ní. ọlá pétọ̀ ìlú bẹ̀ náà Fúlàní náà ló ń níbẹ̀. àwọn ọmọ ń pa gbogbo eléyìí ẹni tí ẹja sọ ni pé àwa náà bá ń bẹ̀ jọba o kí wọ́n yọ wanted kúrò lórí orúkọ yín. ẹ ṣe sà Ọlọ́run ó sì bá wa ṣe káfọkànbalẹ̀ pé bí wanted bá ti kú gbogbo nǹkan ọkọ̀ mọ́tò. lágbára Ọlọ́run ọ̀dà ọ̀rọ̀ la gbọ́ látẹnu Sunday Igboho ntọ́lọ́hún fẹ́ lọ́wọ́ ìjọba ló bẹ̀rẹ̀ ó ní bí ohun ìyá ọmọdé ṣe máa rí nígbà tí ìyá ọmọdé bá ń gbọ́ ẹkún ọmọ rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lòun ti ta tí wèrè sọ̀rọ̀ àwọn ará ìpínlẹ̀ Kwara tí wọ́n ń pè. nínú ọ̀rọ̀ ti Ìbà Gani Adams ó ní ẹni tó mòfin kì í lù agbára àti wọnú gbó lọ kéèyàn lọ pitú ìyẹn kọ́ ló lè ṣùgbọ́n tíjọba bá padà yí mọ́ èèyàn lọ́wọ́ ó ń tọ̀ wọ́n fẹ́ dára rẹ̀ lẹ́bi o àwọn tó jẹ̀bi tẹ́lẹ̀ wọ́n wàá da láre. bẹ́ẹ̀ lóòótọ́ sí lọ̀rọ̀ tí Ìbà Gani Adams wí. Ọlọ́run kó yọ wá nínú gbogbo wàhálà yìí. ṣùgbọ́n ìròyìn pàtàkì tó tún tẹ̀ wá lọ́wọ́ láti ìpínlẹ̀ Kwara àwọn náà ti gbìyànjú o wọ́n jà fitafita o pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọba àpapọ̀ ọlọ́pàá fìjìláńtì àtàwọn ọdẹ àtàwọn ológun wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pààyàn lókè ọdẹ wọ́n sì mú bá a ṣe ń gbọ́ ó dàbí ẹni pé ọwọ́ ti bá ọ̀gá wọn ó sì ti kú àwọn tí wọ́n kó wọn lé ní 30 o àwọn Fúlàní darandaran tí wọ́n kó láti inú igbó lókè ọdẹ eléyìí tó ń sọ pé ìjọba náà káwọ́ gbéra ìjọba náà kò fọwọ́ lẹ́ràn ìjọba náà ń pitú ọkàn jẹ́ pé ń káwọn èèyàn láàánú Kwara báwo ó ń bọ̀ àwọn aládẹ́ẹ̀dẹ̀ kí wọ́n bá ń bọ̀ báwọn ọba yẹ gẹ̀rẹ̀ tó bá kú òní gbóná ó ń lọ ọ̀lànà ọba kú ń kí ìláyọ̀ bọ̀ kírun ọba kú ń kírun Òṣogbo àtàtòpò látòṣogbo ó di gbọ̀ngàn láti gbọ̀ngàn Ìkirè kí ló kù sí Ìbàdàn mọ́ ó ti wá ṣèjì rẹ̀ látàṣèjì rẹ̀ ó di gbà nìbàdàn rárá Ìbàdàn láṣèjì rẹ̀ náà. ẹ̀yin táwọn èèyàn ń sọ ni wípé
sówù ìjọba ní kíjọba ọmọ fìyà jẹ aráàlú nígbà Ààrẹ Ọ̀nà Kakanfò wà láyé Gani Adams pẹ̀lú àwọn ọmọ ogun Oòduà ẹ̀. Wọ́n ní tí Sunday Igboho wà láyé pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ náà. Bí ẹ̀ tiẹ̀ lọ bá wọn jànú gbó èyí ṣe tẹ̀lé ìdáàbò bolẹ̀ Yorùbá. Ẹ̀wòrún tó ṣẹlẹ̀ lókè Ògùn jòní bí wọ́n ṣe tọ́lọ̀ ń sì jẹ́ kí gbogbo bẹ̀ wọ́n dẹ̀rọ̀ wẹ̀lẹ̀ báyìí. Ọba ti máa gbé èèyàn lọ́sàn-án gan ní gbogbo àgbègbè ẹ̀. Nínú ọ̀rọ̀ ti bá Gani Adams ní òun fẹ́ kí ìjọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ kí wọ́n gbéṣẹ́ yẹn fóun kóun ó wọgbó kóun ó lọ flọ́ọ̀sì gbogbo rádaràdà kí wọ́n sì rò lágbára kí wọ́n jẹ́ kóun ó lọ rèé ṣe ntọ́ yẹ kóun ṣe. ńgbà òdìjọ́ kẹta ẹ̀ Sunday Igboho òun náà lálẹ́ o ó ní ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáláyé pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ wà ní ìpínlẹ̀ Kwara lókè ọdẹ tẹ́ ń pè mí inú èmi náà ò dùn òróorun sùn bẹ́ẹ̀ ṣe ń pè mí etí mi ń já ẹni tí bá ń sa bọ́ya dé gbogbo ọlọ́ya ní í ṣe ọlọ́wù mi bíi kí n wá kí n sì wá gbégbèsè tó ní akínú kí n sì dé káyìn náà mọ̀ pé èèyàn dé ní ṣùgbọ́n kiri kan bàjá ọ̀jẹ́ apá ẹ̀gùn ju tán lọ ọlọ́mọ̀ ṣe o ó ní Yorùbá gbogbo ẹ̀yin gómìnà ńlẹ̀ Yorùbá ẹ̀bẹ̀ ìjọba àpapọ̀ kí wọ́n yọ wanted kúrò nù orúkọ mi bí mo fẹ́ gbégbèsè wọ́n ti dè mí ń papá mọ́ra ẹni wọ́n bá ń yọ wanted kúrò ń bẹ̀ ń ò ní ìdí owó yín o ẹ fi gbogbo ẹ̀ lẹ̀ fún mi láàrin oṣù méjì tẹ́ ẹ bá tún gbọ́ wúrúwúrú ẹ̀ ń tọ́ sọ kò fi ti ẹnu